A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Lánàá ni ìjọba àpapọ̀ ní àwọn yóò gbé ìgbésẹ̀ láti dẹ́kun àwọn arìnrìn-àjò láti ilẹ̀ China láti lè ríbi gbógun ti àjàkálẹ̀ àrùn ọkàn respiratory virus tó ṣẹ̀ṣẹ̀ gbòde kan. Ìròyìn jábọ̀ wípé àrùn HMPV yìí ti yọrí sí àpọ̀jù èrò ní ilé ìwòsàn àti ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ pẹ̀lú ará ìlú ní ilẹ̀ China. Àrùn tí wọ́n ní ó jẹyọ káàkiri ẹkùn àríwá ilẹ̀ China lásìkò òtútù, pàápàá jùlọ láàárín àwọn ọmọdé àti ní gbogbo agbègbè tó yí China ká bíi Cambodia, Taiwan àti Hong Kong ni wọ́n ń ṣe ìtọpinpin rẹ̀ close monitoring. Gẹ́gẹ́ bí àlàyé láti ilẹ̀ China, wọ́n ní àwọn ṣe àpẹẹrẹ àlékún àrùn yìí pàápàá jùlọ láàárín àwọn ọmọdé tí ọjọ́ orí wọn wà lábẹ́ 14 ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni wọ́n ti ṣe àfihàn àwòrán àti fídíò bí àwọn ilé ìwòsàn ṣe kún fọ́fọ́ tí èyí sì dá ìbẹ̀rùbojo sílẹ̀. Láti fèsì sí ẹ̀sùn yìí ni ìjọba ilẹ̀ China fi kéde ìgbésẹ̀ tí àwọn ti ń gbé. Lára rẹ̀ ni ìtọpinpin ẹ̀sùn wíwọ aṣọ ìbòmú, adoption of mask, jíjìnnà sí ara ẹni social distancing àti lílo tanẹ́yà sí àwọn ibi tí ará ìlú ń lò sí disinfection of public spaces láti dènà àjàkálẹ̀ àrùn. Àjàkálẹ̀ àrùn tuntun yìí ń wáyé lẹ́yìn ọdún 5 tí coronavirus COVID-19 jà ní Wuhan, China, kí World Health Organization (WHO) tó kéde rẹ̀ gẹ́gẹ́ bí àjàkálẹ̀ àrùn gbogbo àgbáyé ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2020. WHO kéde wípé àpapọ̀ ènìyàn tí ó kó àrùn COVID-19 lágbàáyé jẹ́ 777 million, ṣùgbọ́n tí ènìyàn tí ó lé ní 7 million gbàbẹ̀dẹ̀ ìrọ̀rùn. Bẹ́ẹ̀, àrùn COVID-19 àti HMPV jọ jẹ́ àìsàn ọkàn respiratory illnesses, ṣùgbọ́n ìyàtọ̀ wà nínú àwọn méjèèjì. Àpẹẹrẹ HMPV ní òtútù tàbí ọ̀fìnkìn flu, ṣùgbọ́n COVID-19 lè yọrí sí èyí tí ó lágbára ju èyí lọ tí kìí sì tán bọ̀rọ̀ lára long-term effects. Àwọn méjèèjì ni wọ́n sábà máa ń jẹyọ nígbà òtútù. A máa tàn ká kíákíá bí ẹni bá ní àìsàn yìí bá sín tàbí wúkọ́. Bákan náà ni ó lè tàn lára contaminated surfaces. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń kérora lórí ọ̀wọ́ngógó owó ọkọ̀ pẹ̀lú wípé wọ́n ṣe àdínkù owó epo, ṣùgbọ́n tí àwọn awakọ̀ èrò kọ̀ láti mú ìyàtọ̀ bá owó ọkọ̀ jákèjádò orílẹ̀-èdè. Àwọn ọmọ orílẹ̀-èdè tínú ń bí yìí ní kàkà kó sàn lára ìyà àjẹ́, ó tún fi gbogbo ọmọ bóbìnrin. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2024 ni iléeṣẹ́ ìfọpo Dangote ṣe àdínkù owó jálá epo wọn kúrò ní ₦970 sí ₦899.50. Èyí dá ìdíje sílẹ̀ láàárín àwọn iléepo tí ó mú iléeṣẹ́ epo NNPCL ṣe àdínkù owó jálá epo wọn náà sí ₦899. Bákan náà ni Dangote ṣe ìkéde àjọṣepọ̀ wọn pẹ̀lú ilé epo MRS láti ta epo ní gbogbo ẹ̀ka wọn jákèjádò orílẹ̀-èdè ní ₦935 fún ìdùnnú ọmọ orílẹ̀-èdè. Ààrẹ iléeṣẹ́ Dangote, Aliko Dangote, ṣàlàyé wípé àdínkù owó epo yìí wáyé látara bí ọjà ṣe rí. Ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè kérora wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àdínkù dé bá jálá epo nítòótọ́, síbẹ̀ èyí kò tú irun kankan lára owó ọkọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Aṣíwájú Ọládìméjì kọ sí wípé nígbà tí owó jálá epo wà ní ₦1,200, àwọn awakọ̀ ṣe àlékún owó ọkọ̀, ṣùgbọ́n ní báyìí tí jálá epo wálẹ̀, kò sí àdínkù fún owó ọkọ̀. Gbogbo rẹ̀ kọ́ ló ní í ṣe pẹ̀lú ìjọba. Nígbà mìíràn, àwa gan-an ní lọ́wọ́ pẹ̀lú ojúkòkòrò gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Ẹlòmíràn tí ó pe ara rẹ̀ ní arákùnrin kọ wípé ojúlówó iye ọkọ̀ láti Oṣòdì sí Ìyànàpájà jẹ́ ₦500, ṣùgbọ́n lẹ́yìn àlékún owó jálá epo,
ó di ₦700. Ní báyìí tí owó epo dínkù, kí a tó ṣe ọdún Kérésì, owó ọkọ̀ ti di ₦1000. Ìdí nìyí tí ó fi ń yani lẹ́nu. Ṣùgbọ́n ẹlòmíràn tí èròǹgbà rẹ̀ yàtọ̀ sọ wípé ìwọ̀nba bíntín tí wọ́n gé kúrò lára owó epo kò tó ohun tí wọ́n ń torí rẹ̀ ṣe àdínkù owó ọkọ̀. Undisputed ní tirẹ̀ ní iye tí àwọn awakọ̀ ń gbà fún owó ọkọ̀ nígbà tí jálá epo wà ní ₦1200 kò tó nǹkan kan. Bí wọ́n bá fẹ́ kí owó ọkọ̀ wálẹ̀ dáadáa, kí wọ́n dá a padà sí iye tí wọ́n ń ta jálá epo tẹ́lẹ̀. Ṣùgbọ́n ààrẹ ẹgbẹ́ Chambers of Commerce, Industry, Mines and Agriculture Nassima Délé Oyè ní ohun tí ó jẹ́ kókó ìṣòro yìí ni dọ́là. Òun ló ń kóbá gbogbo ọjà nítorí a ní ọrọ̀ ajé tó ń fi gbogbo ìgbà pè fún múwámúwá demand economy. Ààrẹ Nassima ní orílẹ̀-èdè kò lè pèsè ìdá 30 nínú ọgọ́rùn-ún 30% ohun tí Nàìjíríà nílò lórílẹ̀-èdè. Èyí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí orílẹ̀-èdè nílò ló ń wá láti òkè òkun. Nàìjíríà ò fi ìwà jọ orílẹ̀-èdè Turkey tó ń pèsè ọ̀pọ̀lọpọ̀ ohun èlò wọn fúnra wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lópin ọ̀sẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ní ara òun balẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Ààrẹ Tinubu sọ èyí níbi àbẹ̀wò ọlọ́jọ́ kan tí ó ṣe sí ìpínlẹ̀ Enugu ní ọjọ́ Àbámẹ́ta. Ó ní ó jẹ́ ayọ̀ ọkàn láti wà ní Enugu. Ara òun sì balẹ̀ pẹ̀lú. Èyí ṣe àpẹẹrẹ ohun tí a lè ṣe papọ̀ tàbí kọ́ papọ̀. Gbogbo wa ni a jẹ́ ọmọ ìdílé kan náà tí í ṣe Nàìjíríà, ṣùgbọ́n à ń gbé nínú yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ilé kan náà. A gbọ́dọ̀ kọ́ ilé yìí kí ó lè fi ọkàn wa balẹ̀ lónìí àti lọ́jọ́ iwájú. Ààrẹ pè fún ìrẹ́pọ̀ láàrin gbogbo ọmọ orílẹ̀-èdè, ìbáà ṣe ní ti òṣèlú, ẹ̀yà tàbí ẹ̀sìn, láti kọ́ orílẹ̀-èdè tí gbogbo wa ń pòǹgbẹ rẹ̀. Tinubu gbóríyìn fún Gómìnà Peter Mbah fún ìgbìyànjú rẹ̀ láti kọ́ ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Enugu. Lónìí, ó kì í fún gbogbo iṣẹ́ ribiribi tí ó ti ṣe láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀. Ààrẹ ní Mbah jẹ́ adarí gidi àti ọ̀rẹ́ òun gidi. Lápapọ̀, àwọn á jọ débi gíga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ Káàárọ̀-o-ò-jíire Ọmọ Oòduà Foundation (KUF) ti bu ẹnu àtẹ́ lu ìwà ìṣèlódì lórí bí wọ́n ṣe fi olórí àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Naomi Ṣílẹ̀kùnọlá, Oríyọmí Hamzat àti olórí iléèwé Islamic High School Bashorun Fásásí Abdullahi sínú ẹ̀wọ̀n lórí ìjàm̀bá stampede tí ó wáyé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2024 tí ó yọrí sí ikú ọmọdé 35. Ẹgbẹ́ yìí ké sí ìjọba kí wọ́n yọ̀ǹda àwọn ẹlẹ́yinjú àánú wọ̀nyí kí wọ́n sì fún àwọn ẹbí tí wọ́n pàdánù ọmọ wọn ní owó gbà-má-bínú nítorí ìṣẹ́ àti ìyà orílẹ̀-èdè ni ó fa ìjàm̀bá tí ó wáyé. Ẹgbẹ́ yìí bu ẹnu àtẹ́ lu àhámọ́ tí wọ́n fi àwọn alákòóso ètò sí bí wọ́n ti ní ẹ̀sùn tí wọ́n lọ́ mọ́ wọn lẹ́sẹ̀ ṣe àpẹẹrẹ bí ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè ṣe rí. Nínú àtẹ̀jáde tí alága KUF, Aṣíwájú Olú Máyọ̀gbé bu ọwọ́ lù, ni ó ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí àhámọ́ ọlọ́jọ́ pípẹ́ tí wọ́n fi Naomi sí. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní èèwọ̀, abomination àti ìtàbùkù sí ẹ̀yà Yorùbá. Ó ní àwọn káàánú ara Yorùbá, àwọn ẹlẹ́yinjú àánú, àwọn ẹbí tí wọ́n pàdánù ọmọ wọn àti àwọn tí wọ́n fi sí àhámọ́ láìṣẹ̀. Wọ́n ní àwọn òbí tí wọ́n tìka lára wọn ju ọmọ wọn sẹ́nu ikú òṣèwọ̀n. Àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n fẹ́ ṣe ọmọ wọn lóore ni wọ́n wá ń jìyà ìmọ̀dí. Èyí kù díẹ̀ káàtó. Èyí sì ti ń jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tí wọ́n bá ní i lọ́kàn láti ṣe oore fún àwọn aláìlágbára láwùjọ. Fún ìdí èyí ni ẹgbẹ́ KUF fi ń béèrè fún ìdájọ́ òdodo bí wọ́n ti ké sí ìjọba kí wọ́n yọ̀ǹda àwọn tí wọ́n fi sí àhámọ́ lọ́nà àìtọ́, pèsè gbà-má-bínú fún àwọn tí wọ́n pàdánù ọmọ wọn, kí wọ́n sì gbógun ti ìṣẹ́ òun òṣì ọrọ̀ ajé tí ó ṣe okùnfà ìjàm̀bá yìí láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Ilé-ẹjọ́ gíga ìlú Port Harcourt ti kéde wípé gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ní àṣẹ lábẹ́ òfin láti tukọ̀ ìpínlẹ̀ pẹ̀lú aṣòfin tí kò bá fi ipò wọn sílẹ̀ ní ilé-ìgbìmọ̀. Èyí ń wáyé lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ 20 oṣù Kejìlá bí ó ti da ẹ̀sùn tí ó fẹ́ fi tipátipá mú gómìnà láti ṣe àgbékalẹ̀ ìṣúná ₦800 billion fún ti ọdún 2024 síwájú àwọn ìgbìmọ̀ 27 tínú ń bí tí Martins Amaewhule darí, ṣùgbọ́n lẹ́yìn àgbéyẹ̀wò gbogbo ẹ̀sùn níwájú ilé-ẹjọ́ ni adájọ́ April Cook gbé ìdájọ́ kalẹ̀ bí ó ti ní gómìnà ní àǹfààní àti ní ìdúnàdúrà pẹ̀lú àwọn aṣòfin tí wọn kò fi àga wọn sílẹ̀ ní ilé-ìgbìmọ̀. Fún ìdí èyí, kí wọ́n kàn sí àjọ elétò ìdìbò INEC láti ṣe ètò ìdìbò mìíràn fún àwọn àga tí ó ṣófo títí di ìgbà tí ilé-ẹjọ́ tó ga jùlọ yóò fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Àwọn tí ó ṣẹ́kù nínú ilé-ìgbìmọ̀ ní kí gómìnà tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ìlú. Bákan náà ni gómìnà ní àṣẹ láti yan adájọ́ àgbà àti ìyànsípò àwọn kọmíṣánná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.